sọ kalẹ̀ yìí lólùfẹ́ ìfẹ́lú àṣìdáadáa ní ṣàlàáfíà ni mo bá yín ọ̀sán tí wá sí ẹ̀bá yìí fún agbóhùn níbẹ̀ lórí fíìmù tí wọ́n lò ṣe ti rí bitter fate tí ì rí kẹ ẹ lówó fún mi ẹ̀yin tó bá jẹ́ pẹ̀lú pé soft àti yóò soft pé pé omi báyìí kò jìnnà sójú yín ẹ máa wọ́n fi yẹn kọ́ ẹ máa sunkún fíìmù yẹn wà very very emotional ìwọ tó bá strong tó bá wọ fún tó níta àwọn ẹ̀gbọ́n ṣe ń ké nínú múvì yẹn wọ́n gbá máa bá wọn kí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú múvì yẹn ẹ jẹ́ ìṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ nínú múvì yẹn fún ẹ̀wọ̀n wọ́n máa yìí tẹ́ kó máa ń ké Victoria something lórúkọ ìyá yẹn tẹ́ kó máa yẹn bá wọn mú ẹkún sun like ìpè wọn ni wọ́n mú ẹkún sun láyé bàjẹ́ òun ni ìyá Abímbọ́lá lórúkọ bọ̀bọ̀ kan báyìí sọ àwọn méjì ìyá yẹn wọ́n jìyà ní fíìmù yẹn wọn lówó Abímbọ́lá náà ọmọkùnrin tó sì kàwé tán tó lè gbé dàda so wọ́n wáṣẹ́ kò ríṣẹ́ so ọ̀rọ̀ wọn dàbí pé bíi kéèbù máa jà wọ́n so ó dẹ̀ ní àwọn neighbor méjì ó ní wọ́n neighbor kan yẹn single ó dẹ̀ ní another neighbor tẹ́ pé single mọ̀ mi wọn bí ọkọ̀ ẹ̀kún bọ̀ ó máa yẹn náà ní ọmọ méjì ó máa yẹn wọ́n máa pè ní ìyá dára yẹn dẹ̀ máa assist Abímbọ́lá tó bá fẹ́ lọ fún interview á fún lówó so tí ìyá dára bá fẹ́ jáde tó fẹ́ lọ ṣiṣẹ́ á drop ọmọ fún Bímbọ́lá máa tọ́jú àwọn ọmọ á ṣe ọmọ fún wọn so Bímbọ́lá ṣàṣe bíi àbúrò sí ìyá dára so ìyá dára nífẹ̀ẹ́ wọn ṣàjọ wà pé wọ́n jẹ́ bí àwọn onígbọ̀ fẹ́ kú wọ́n dá síra wọn the other neighbor tó jẹ́ Sisi so mú tí bí fún mọ́mí dára ó sì fi pé mọ́mí dára àti Bímbọ́lá bóyá wọ́n fẹ́ra wọn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ lady yẹn wá ṣàgbé súnmọ́ Bímbọ́lá pé káwọn ṣàjọ wọn wà àkọ́kọ́ báyìí bọ̀ Bímbọ́lá tẹ̀lé dá pé òun àti mọ́mí dára ìjọ pé mọ́mí dára kọjá bí ẹ̀gbọ́n sọ pé kó máa assist òun torí ẹ̀ ni òun ṣe ń tọ́jú àwọn ọmọ tó pé wọ́n fi ìfẹ́ wọn sí òun òun náà ṣe fìfẹ́ wọn sí àwọn ọmọ mọ́mí dára so gáàyìn ó ṣàmá ń gbàdúrà mọ́mí Bímbọ́lá náà wọ́n oríṣiríṣi orí òkè lọ́ máa ń lo oríṣiríṣi program wọ́n ṣàgbémi àdúrà bọ̀ lóríṣiríṣi wọ́n ṣàwọn omi àdúrà wọ́n ṣàǹgbàdúrà dàbí pé àdúrà àwọn ògbà tó ṣe ń kúrò nínú kan ló ń kó sínú kan wọ́n ṣàkúrò nínú kan oríṣiríṣi ogun tí ẹ pé Bímbọ́lá bá tún lọ ṣe káwọn tó tún máa lọ ṣe wọ́n tún pamọ́ kó gbé fóònù wọ́n ti ìlú ìwà bí kò gbé lọ police station máa wá ní pé àfóònù yẹn wọ̀ ọ̀jì ìjọ òun náà wọ mọ́tò náà ibi tó ti wọ mọ́tò fi lórí kan ṣe ni ẹ̀rùn wá fóònù sínú báàgì nìkan bá ṣàkíyèsí Abímbọ́lá kò lójú fún wọ́n ti ìlú ó ṣe fẹ́ kú lèyìn kan ṣàdìpọ̀ àkọ́pẹ́ nọ́mbà yẹn káwọn dá iná bàbá tó máa dá iná wa lónìí pé èèyàn kan ló yọ fóònù pé àfóònù yẹn ti lọ kó gbàgbé kíníkan lọ́ṣà ẹ̀ṣẹ̀ wọn apologize sí dára wọ́n dẹ̀ sì lọ tó sí ń bleed oríṣiríṣi báyẹn so ogun yẹn ti ẹ̀ pọ̀ gbàtó wáyà dára Abímbọ́lá ó ṣàfọ́ sí gbàtó wá fọ́ sí kan ní pé ó ní heart problem wọ́n ní pé tó ń pé máa wà sad inú èrò tó máa wù nǹkan tó fa heart problem ọ̀hún ṣàlẹ̀ wà lọ sí dókítà ní kọlọ́wà 20 million ṣáwọn tí wọ́n rí orí sanlé ní kọlọ́wà 20 million wọ́n ṣàbẹ̀rẹ̀ sí sunkún mọ́mí Bímbọ́lá ṣàdìlẹ wọ́n sọ fún neighbor Sisi ẹ̀ta kọ́pá ìbámu lọ sí hospital wọ́n ní pé òun ní 20 million naira ẹgbẹ́ òun ti fẹ́ igẹ́ yẹn ṣàfihàn wọn pé kọ́ máa wọ pé òun máa sọ fún ẹ̀gbọ́n òun àbí wọ́n pè òun dẹ̀ ní pé tó jẹ́ NGO nípa máa bá wá raise fund fún ní foundation wọn kọ́kọ́ báyìí pé máa wá lọ sọ́sìtì wọn lọ so hospital yẹn lọ́wọ́ lọ tí pásítọ̀ kan ṣe wá rí mọ́mí Bímbọ́lá lọ́ṣàpọ̀ gba àwọn fẹ́ rí wọn gbàtọ́ wá ṣàrí wọn ṣàlùkà pé àwọn gbogbo ló fa ogun ayé Abímbọ́lá ní pé ó ní ẹ̀ṣọ́ pàrọ̀ rárá àwọn gbàdúrà àwọn olùṣọ́ mọ́kànṣe táwọn bí àṣebí tó bá dá fún ọmọ àwọn máa dá fún àwọn kí níbo ní wọn nípa pé kò ṣe gbogbo àwọn gbogbo lọ́ṣẹ̀ka ọ̀ ní pé church tó ń lọ kiri pé prophet kan ti gbé omi àdúrà fún pé tó ń pẹ́ gbọ́dọ̀ máa wọ omi ẹ̀ sí ilé wọ́n gbọ́dọ̀ máa fi omi ẹ̀ para gbọ́dọ̀ máa sọ pé omi ẹ̀ gbọ́dọ̀ tán nínú ilé wọn gbọ́dọ̀ máa replace every time omi yẹn wọ́n fi ń pààrọ̀ ògo wọn ni pé gbogbo àwọn tó ṣe ń jáde kiri tẹ́yìn lórí apá àwọn pastors tẹ́yìn rí yẹn pé àpé wọ́n gbàdúrà wọn gbomi fún irọ́ mi kò ṣe pé ìmú ìlú wọn kò ṣe Ọlọ́run lóòótọ́ dẹ̀ ni wọ́n máa ṣe àwọn agbèrè ẹ̀sìn lọ́ máa ń pè tó bá ti sáré lé ọmọ pé ṣọ́ọ̀ṣì yìí wọ́n náà ń gbàdúrà ó ti múra ó ti lọ síbẹ̀ ṣọ́ọ̀ṣì yìí wọ́n náà ṣe kí ó ti múra ó ti lọ síbẹ̀ máa gbé oríṣiríṣi ta ló sọ fún pé ẹnu yín tẹ́ bá fẹ́ ní gbàdúrà Ọlọ́run òdòdó pé prophet kan ló lè gbàdúrà fún dépò so pásítọ̀ yẹn ṣàjíṣẹ́ fún oríṣiríṣi màmá yẹn ṣàgbé kọlọ̀ gbé ní àdúrà yẹn kọlọ̀ dànù mọ́mí ṣàṣọ ní wọn ọkùnrin lédùn níbọ̀ ọ̀nà tó jẹ́ single girl ni wọ́n ṣàbá wọn ṣe surgery wọ́n ṣàlàyé fún Bímbọ́lá pé níbẹ̀ yìí ló help wọn kí nìkan kó dúpẹ́ ní ọgbọ́ ẹ̀gbà tó ṣàyà Bímbọ́lá ṣàgbé súnmọ́ neighbor àti Bímbọ́lá wọn ṣàjọ ọ̀dọ̀pọ̀ wọ́n jọ ń fẹ́ra wọn tí wọ́n ṣe parí múfì yẹn nìyẹn o but ẹ wò níkọ̀ọ́ra bíbẹ̀ fún yín wọ́n sun èmi gbọ́mọ owó fún ìyẹn gbọ́mọ sun fún mi múfì ẹ̀kọ́ wọ́n sun déndé ẹkún nínú múfì ẹ̀rọ yín ti tèmi ẹ jẹ́ ká máa ṣọ́ra church tá máa lọ o tẹ́ bá dé sínú yàrá yín àdúrà máa gbà
tó bá jẹ́ bedroom lẹ́wà tẹ́ ti ń fi ọkàn gbàdúrà àdúrà máa gbà tẹ́ bá wà nínú mọ́tò bí ẹ̀yìn jáde tẹ́ ń fọkàn gbàdúrà àdúrà kò síbi tí àdúrà ò sì lè gbà tẹ́ bá ti lè lánu tẹ́ bá ti lè pe ọlọ́run tẹ́ mọ̀ pé ọlọ́run máa da ilé ohun kò sí pé ẹ̀ṣẹ̀ wọn máa rìn kiri pé daddy please pray for me daddy kiri fún ẹlòmíì kẹ̀lẹ́ wọ́n ti rí pásọ̀ rẹ̀ ó ti sọ pásọ̀ ọ̀dọ̀ lọ́run wọ́n sì máa kúnlẹ̀ ṣoṣooṣù pẹ́pẹ́ ìkúnlẹ̀ pẹ́pẹ́ lóde ìkúnlẹ̀ fún bàbá àbí ọkọ̀ wọ́n máa kúnlẹ̀ bí ẹyẹ níwájú pásọ̀ èyí sì méjì ká ṣọ́ra ẹni bá ní ìdádúrà kúnlẹ̀ nínú yàrá ẹ̀ kó pe ọlọ́run máa gbàdúrà gbogbo wa ọlọ́run òde ní fi wá ṣe example nǹkan gbogbo àní nǹkan tó jẹ́ pé máa jẹ́ káwọn máa sáré kiri ká máa lọ for one choice to another ẹ̀yin olólùfẹ́ mi ẹ má gbàgbé àti lọ sórí YouTube kẹ́ lọ wo Peter Fit kẹ́ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú movie yẹn ọ̀tẹ́ bá dẹ̀ ní movie kan tẹ́ fẹ́ kí n lọ bá yín wò kí n review rẹ̀ ẹ drop ẹ sí ní comment section máa lọ gbó máa dẹ̀ review rẹ̀ fún yín àti máa ríra lọ́jọ́ ni ó dìgbà.